ẹ káàárọ̀ ẹ sọ orúkọ yín fún wa àti àdúgbò tí ẹ ti wá. Ọlákúnlé Tolúlọpẹ́ lórúkọ mi wá láti Sùúrùlérè Ṣàngó. Abíọ́lá Ilẹ̀ṣẹ̀ lórúkọ mi wá láti Gombe nọ́mbà 23 Gombe Ṣàngó street. Inú wa dùn láti rí yín lónìí ní orí ètò orí ọ̀fẹ́ fún ìyípadà kí ni ẹ̀kọ́ kan tẹ́ ti kọ́ rí? Ẹ̀kọ́ pé kí a súnmọ́ Ọlọ́run dáadáa bíi ti tẹ́lẹ̀. Ẹ̀kọ́ pé kẹ́ súnmọ́ Ọlọ́run kí lẹ́yìn kan tẹ́yìn ti kọ́ rí? Láti ní ìyá rẹ̀ rí. Mo kọ́ pé ká súnmọ́ Ọlọ́run lẹ́yìn ká jìnnà sí ẹ̀ṣẹ̀. Ká jìnnà sí ẹ̀ṣẹ̀. Kí lẹ mọ̀ nípa ìyà àìnípẹ̀kun tàbí ìyà ayérayé? Ìyà ayérayé tí orúkọ bá wà nínú ìyà ayérayé kò sí ni àti di ọmọ Ọlọ́run pátápátá for life. Tí ẹ ti béèrè fún ìyà ayérayé lọ́wọ́ Jésù lónìí? Bẹ́ẹ̀ni sà. Lónìí? Bẹ́ẹ̀ni sà. Ṣé ó dá yín lójú pé tí ìpè bá dún gbogbo lẹ́ lọ báyìí? Ọ̀run rere. Ẹ ṣe tí ẹ wá ẹ fi bẹ́ẹ̀lì ta fún yín hàn wá ṣé ẹ fẹ́ràn rẹ̀? Bẹ́ẹ̀ni sà. Ó dára bẹ́ẹ̀. God bless you. Ó dàbọ̀. Olúwa ní kọ̀kọ̀ ló kọ Jésù kúrò ẹ̀dá wọn náà ní gbangba tẹ̀sí ní ara yín lónìí ẹ ṣe tó pẹ́ máa ń gbọ́ àdúrà àkókò ẹ bá wọn sọ̀rọ̀ olú ẹ bá ọkàn wọn pàdé. Ọkọ̀ Táíwò àǹtí lẹ́yìn is anyone coming in? Everybody's considered. Ìwà yìí kò dáa, ọlọ́run kò dáa láti fi máa fi sílẹ̀. Kéde sí ìdíjú ọmọ ọlọ́run tó gẹ́rì sí wa. Kọ̀kọ́ tó yé mi kí ni mo gbéra mi o kí lẹ́yìn náà ibo ló yẹ kẹ́lẹ́sẹ̀ lọ ibo ló yẹ kẹ́yìn ẹlẹ́sẹ̀ lọ ibo ló yẹ kẹ́yìn ẹlẹ́sẹ̀ lọ ẹnu bí ti ń tàkàrà ìfìyà kì í ṣe ti tàka ní òdìjẹ́ kádọ́rùn àpáàdì kẹ́ ń gbọ́ kéèké tọ́tù nílọ ní òdìjẹ́ kádọ́rùn àpáàdì kó dà tẹ́ ẹ̀ lọ chọ́ọ̀chì kéèké sórúkọ ẹ̀bọ̀ ọ̀fẹ́ náà fún wa ó ní iye àìnípẹ̀kun bíbélì ní nítorí ikú ní èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní iye tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Ẹ gbọ́ mi ìyè àìnípẹ̀kun kò sí nínú chọ́ọ̀chì kò sí nínú ìwà wa kò sí nínú òfin pípamọ́ ohun tí Jésù ṣe nígbà tí a ká lórí àgbélébù tí a sí tó dídìde ó ní pé ó ní mú ikú wá láàyè. Ṣé wá rí iye yìí ẹgbà wọn ọ̀fẹ́ ni kí ni mo pè o hello tẹ́ ẹ bá gba English fine tẹ́ ẹ bá gba Yorùbá torí pé ẹ̀bùn ni hello ẹ̀bùn láti ọ̀dọ̀ wa sí yín ṣé rí gbogbo ẹ̀bùn èèyàn méjì ló máa ń nípa mẹ́ ẹni tó ń fúnyàn àtẹni tó ń gbà ṣé rí ẹni tó ń fúnyàn lẹ̀bùn máa ń ná lówó ìyà nígbẹ̀kún ó ná Jésù ní ẹ̀mí rẹ̀ ó ná Jésù ní títa ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ó ná Jésù ní sísìn ó ná Jésù ní àjíǹde ṣẹ́wárí ikú sísìn àtàjíǹde yẹn ó mú ìyà nígbẹ̀kún yẹn wá fún èmi àti yín lọ́fẹ̀ẹ́ kí ikú tó wà lọ́wọ́ wa tí ṣe ikú ọ̀run àpáàdì kó lè
ìyè ọdún mélòó? àìnípẹ̀kun. Ọdún mélòó láì nípẹ̀kun? ayérayé. Ayérayé ni. everlasting. Kò ní òpin. Ó wà títí láé láé láé. Pè Jésù sínú ọkàn rẹ̀. Pè ká ní o. Jésù sínú ọkàn rẹ̀. Bíbélì wípé ẹnikẹ́ni kò bá jẹ́ àwọn ọmọdé, kò bá jẹ́ ìyá, kò bá jẹ́ ìbàbá, ẹnikẹ́ni kó bá ṣàképe orúkọ Olúwa làwọn bá láì lórí èmi níta ẹ má bínú ẹfún mi níṣẹ́jú díẹ̀ á pè yín náà wọlé. Ẹnikẹ́ni bóyá ọkùnrin yóò fún lọ́kàn ṣùgbọ́n fúnra rẹ ló ṣe kí ni o ló béèrè fún èmi èrè bọ́ ṣe kí ni o béèrè fún ṣùgbọ́n tó o bá ti béèrè fún tọkàntọkàn yóò ṣe kí ni o yóò fún ọ. Bíbélì wá sọ pé o ò ní ṣègbè mọ́ láíláí màmá ẹ̀ máa tẹ̀lé wọn lọ sàlẹ̀ oh you were here before. Àpáàdì ẹ káàbọ̀ sínú ẹbí Ọlọ́run ẹ káàbọ̀ sínú àwọn tó ní sáà dùgbò àwọn tó ní ìdánilójú ọ̀run mo kí ikú oríire. Ṣùgbọ́n àwọn tó bá kí ìjà àgbọ̀n yóò máa ní kí ni yóò máa jẹ bá. Kí ẹ bá wọn bá ká má bàa máa jẹ bá láti fún wa ní ìwé ká máa tẹ̀lé ọ̀rọ̀ àwọn àmì ìjọ Sunday night ìjọ ìrọ̀lẹ́ Sunday 5 ìrọ̀lẹ́ Wednesday 5 ọ̀nà ìbéèrè ọ̀rọ̀ rẹ láti ẹsẹ̀ mi àti ìmọ̀lẹ̀ sí ọwọ́ talẹ̀ yí bàbá ọwọ́ talẹ̀ yí bàbá ọwọ́ Jésù gbogbo ara wa ọwọ́ Jésù bá ìdánilójú wa nù wípé tí kú bá tilẹ̀ dé lónìí we are 100% sure wípé àlọ́ sí wọn tó bá jẹ́ pé iṣẹ́ wa ni. The reason is because the point that we pass to people and the jẹ́ ká lè parọ́ ká lè ṣàwọn nǹkan tí ò dáa yìí torí ká àbúrò àti jẹ́ bí ẹlẹ́ṣẹ̀. That was one of the things because we are all sinners. God told us that all sinners will go to hell. Gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ọ̀rọ̀ apáàdé torí bá ti bí wa ikú ní èrè ẹ̀ṣẹ̀. Before you can take second position in school, there must be a first position, right? Good. The Bible says there is a second death. So, you know, after they've cried here, so the man is gone. This man is gone. When you rántí, now if you make this in life, what they will call it ever. In the same way also, when we get to heaven, for God to allow us to enter, we will check if our names are in the book of life. And we can don't call it, but still in the house for some other people. Take time. No, I have another question. You have a list. Màá tún ṣe láìpẹ́ oníjọ́jú mẹ́fà lọ́wọ́ lọ́nà ọlọ́wọ́ Bí ẹ̀dẹ̀ kò ní èrè ẹ̀ṣẹ̀, sí ìtẹ̀kọ́ ní oṣù wáta àbúrò Jésù bá dé ní sílẹ̀ kò sí kí ní ìdí tó kọ́ ìwọ lápá jẹ èrè iṣẹ́ wa gidi. Ẹ jẹ́ kí n fi F1 mineral àwọn náà ó ṣe pàtàkì kí gbogbo wa mọ̀ wípé ayé tá a wà ní ìbẹ̀kọ́ nílé wa ilé méjì ló lẹ́wà àkọ́kọ́ ọ̀rọ̀ àpáàdì èkejì tí Jésù lọ tó lọ kù sí fún àwọn ilé afẹ́ akọ̀ náà lọ ibi tá a dẹ̀ lọ àtàyè láti yìí fún àwọn èyí kú tán kó ló wá sọ pé kọ́lọ́run dárí fún àgbàdúrà gbogbo ń lọ lọ torí ẹ̀ ló ṣe pàtàkì tá a ṣe máa ń béèrè pé tí ayé ìbá parẹ́ nìsín ìjà ní ìdánilójú nípa ìjọ
mo mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà yìí náà ní àẹ́lì ní ìdáhùn nínú ọkùnrin ó dẹ̀ máa ń ṣe é ṣe nígbà míì bọ́lá Táíwò you take my picture please ó dẹ̀ máa ń ṣe é ṣe nígbà míì kẹ́yìn náà dàbí èmi nítorí èmi tẹ́ ń wò yìí mo ti lọ ìjọ tó pọ̀ kó tó di pé mo wá mọ̀ pé mo ní ìgbàlà kìí ṣe ohun tí gbogbo ìjọ ìlú wà ṣùgbọ́n ara wọn ọjọ́ tèmi ti lọ wọ́n sọ kankan ní ìsìn ẹ̀mọ̀ wo àwa mélòó la ti lọ ìjọ ní tí wọ́n ní ká fàyè wa fún Jésù àwa mélòó la ti fàyè wa fún Jésù ẹnọwọ́ ṣé ìsọ kankan fún yín ẹ fàyè yín fún Jésù ẹni bá ọlọ́run ló yọ mí gbogbo ọjọ́ tí mo lọ wọ́n sáà ní fàyè mi mo ṣe tó lè ṣe fàyè ẹni fún Jésù ọ̀pọ̀lọpọ̀ gba ìlú tá máa ń rò rí wípé tí ìwàwọ́ mi bá ti dá àmọye èèyàn ni ó lọ ọ̀run àpá àdìtíwọ̀ ọwọ́ wọn dẹ̀ dá ẹ sọ pé kí ni àwọn ọmọ ṣé àwọn Muslim táwọn èèyàn náà sí òsèǹtọ́ dánú wọn ni ẹ níbo wọ́n wà lọ nígbà wọn ò ní Jésù ṣe rí yàtọ̀ bẹ̀. ẹ̀jẹ̀ àgbàgbà ẹ̀tàn bí ìtọ́ ìwé tẹ̀ ọ̀gá náà lọ́wọ́ káàdì Jésù Kristi ṣàánú fún mi ìgbẹ́ ẹlẹ́ṣẹ̀ pa ọkàn mi mọ́ ó gba ìbò rẹ̀ àìnípẹ̀ lọ́fẹ̀ẹ́ fún ara mo ṣètò fún mi lórúkọ Jésù yí padà nítorí pé ó gbègbè ní orúkọ Ọlọ́run lọ that's salvation ní ìsìn tá a dọmọ Ọlọ́run báyìí kí lè rò yẹ ká ṣe bóòlù ilé ayé wọ́n ṣe ní àṣefẹ́ Ọlọ́run. You understand what salvation is? Ó parí ìgbàlá ẹni tó bá fẹ́ gbàgbà lọ́wọ́ aráyé lọ́wọ́ aráyé lẹ́kọ̀ọ́ lọ́sọ̀rọ̀ ìtẹ̀ kẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹni bí ó kù ṣe káwọn mo ṣe ìwádìí ìgbẹ́lẹ̀ ọ̀pọ̀ kí Jésù bá tó gbàgbà. Èmi àtẹ̀yìn gẹ́gẹ́ bí ìlú tọ́lọ́gbọ́n bá dé ìgbà Jésù rẹ̀. Bẹ́ẹ̀ni wọ́n nípa orí ọ̀fẹ́ àti ìgbàgbọ́ ní káàsì lọ́wọ́ mẹ́ta pípé nígbà tó máa bí lọ́wọ́. Tí ó bá ti ṣe pé àkúgbà Jésù àní kúgbà Jésù ẹni ìdájọ́ tó wà lọ sọ́nà ṣe ní ìdájọ́ tó wà lọ sọ́nà ní mi tẹ̀ ẹ̀gbẹ̀ ṣé nǹkan tí mo fẹ́ gbọ́ gbọ́ lẹ́ti sọ̀rọ̀ ní mi ìlépa yẹn túmọ̀ sí pé ẹ̀yin lè sapá yín. The fearful and unbelieving and the abominable and murderers. Who are the murderers? Àwọn wo ni murderers? Now, Christ did not die for a group of godly people. Christ didn't die for a group of perfect people. The Bible says, while we were yet sinners, yet Christ died for us. That's how much God loves us. God is not waiting for us to be perfect before He saves us or before He can save us. The Bible makes it clear that even in our sin, He had made provision for us to go to heaven by sending Christ to die for us. But God made a provision, knowing that the things we do cannot take us to heaven. He made a way for us to go to heaven by sending Christ to die for our sins. The Bible says He was buried. Are you with me? He was buried and He rose again the third day according to the scriptures. We appreciate if you visit us on Sunday or on Wednesday, which is tomorrow, our Bible study tomorrow, 5 to 6, just 1 hour. And then on Sunday, 9:30. So we'd love to have you on Sunday as our guest. If you can be our guest on Sunday or tomorrow,
Bible study and prayer meeting. Bible sọ pé ẹkún àti ìpayín keke ṣé ti ríbi tí wọ́n ti na ọmọdé gidi gan rí ẹ̀yọ́ ti hàn tí nǹkan bá dùn ọmọdé náà máa ń payín keke ṣé ń gbọ́ nǹkan kejì tẹ́ máa fi mọ̀ pé nǹkan dùn ọmọdé ni pé omijé máa ṣe kí ni o ó máa jáde so èwo ló wá dánú méjèèjì ẹkún àti ìpayín keke ibẹ̀ kò sí àlàáfíà kò sí ayọ̀ èyàn àtẹ̀ṣù lórí ìjọmọ́ gbé bẹ̀ ọ̀run àpáàdì ni mò ń sọ yẹn o àwọn èṣù lọ́lọ́run ṣe fún ṣùgbọ́n àwọn èèyàn àti èṣù wọ́n jọ ṣe kí ni o ni wọ́n jọ máa gbọ́run àpáàdì gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ pásítọ̀ ni mí mò ń wàásù lórí tẹlifíṣàn ẹlẹ́ṣẹ̀ ni mí àǹtí gbogbo yín ọ̀nkú gbogbo wa ni ẹlẹ́ṣẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wa ibo ló yẹ ká lọ Bíbélì sọ pé nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀ nígbà tí àwa jẹ́ kí ni o ẹlẹ́ṣẹ̀ Kristi kí ni o ó kú fún wa ní àpé Jésù ló ta 3 years láyé kò dẹ́ṣẹ̀ kan tó bá gún níjọ́ kan wọn gún léṣò lọ́wọ́ kí ló jáde lọ́wọ́ ẹ̀ adé ẹ̀gún lórí kí ló jáde níbẹ̀ wọ́n tún tọ́ sí lára wọ́n pa wọ́n sin níjọ́ kẹta kí ló ṣe o ṣe nígbà tí a pa tí a sin tó jí dìde yẹn in tó rà wá fún wa òun náà ní ẹ̀bùn ọ̀fẹ́ tí a ń pè ní ìyè àìnípẹ̀kun so ẹ tẹ́ rí yín bá níbi tẹ́ wà yẹn kẹ́ ẹ béèrè fún ìyè àìnípẹ̀kun fúnra yín èmi ò ní bá yín béèrè fún un ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún Jésù pé Jésù ẹlẹ́ṣẹ̀ ni mí ṣàánú fún mi ó yẹ kí n lọ sọ́run àpáàdì gbọ́ torí mi ló ṣe kú àṣesíọ́ ló ṣe jí dìde ẹ wá sọ pé Jésù fún mi ní ìyè àìnípẹ̀kun mo gba ẹ̀bùn rẹ yẹn fúnra mi lónìí pẹ̀lú ìgbàgbọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí pé ó ti fún yín ní ìyè àìnípẹ̀kun ẹ sọ pé Jésù Olúwa wa àmín kí lẹ ní kí Jésù ṣe nísìn èló lẹ sọ fún ṣùgbọ́n inú mi dùn pé ẹ tẹ́tí sí mi lónìí nípa oore ọ̀fẹ́ Kristi and thank you for bringing them. Orúkọ mi ni Adéọlá Òbíṣẹ̀san mo ń gbé ní Òkè Ìtùnú ní Babasala Street ní Òkè Ìtùnú mo ń gbé ní Òkè Ìtùnú program yìí mo like ẹ mo dẹ̀ fẹ́ tún máa gbọ́ sí i torí pé nígbà tí mo gbọ́ last time tí mo gbọ́ yìí wọ́n tún fi àwọn nǹkan kan láyé mi bí irú nísìbà olè apá ọ̀tún àti olè apá òsì èmi gbàgbọ́ tẹ́lẹ̀ rí pé olè apá ọ̀tún òun ni ó bá Jésù jọba òun ló jíǹde pẹ̀lú ẹ̀ mo tún tẹ́lẹ̀ wọ́n tún sọ fún mi pé kí n máa ka Bíbélì dáadáa torí tẹ́lẹ̀ mo kàn máa ń ka ó tún jẹ́ kí n mọ̀ pé program jẹ́ kí n mọ̀ pé tíyàn bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run kéèyàn tún máa nóòtẹ̀ kéèyàn máa fojú sí bó tó ṣe wà mo láìkí program yìí gan ó dẹ̀ wù mí kí tún máa gbọ́ sí ẹ dẹ̀ ṣe fún Bíbélì tẹ́ fún wa.